wẹ́rẹ́ báyìí ni ìròyìn ìbànújẹ́ mà tún jálulẹ̀ lágbo àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá nígbà tí ọ̀kan pàtàkì lára àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá Adéròunmú Adéjùmọ̀kẹ́ Ọ̀rẹ́olúwa tún mà jáde láyé tó sì jẹ́ pé ń ṣe ni gbogbo àwọn gbajúmọ̀ òṣèré tíátà iná ń ṣèdárò ẹ̀ dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ọjọ́ kẹfà oṣù kẹrin tá a wáyé ìyẹn ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ìní Adéròunmú Adéjùmọ̀kẹ́ Ọ̀rẹ́olúwa ló mà jáde láyé bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ àṣírí ikú tó pa nítorí pátá kéde ikú ẹ̀ pé ó jáde láyé lẹ́nu 40 ọdún 40 years of age ṣùgbọ́n tí awuyewuye ti ń lọ wípé ọmọbìnrin náà gbẹ̀mí ara ẹ̀ ní gbajúmọ̀ oníròyìn orí ẹ̀rọ ayélujára ni Kẹ́mi Olúnlọ́yọ̀ òun ló mà tú àṣírí sórí ẹ̀rọ ayélujára Instagram ó jẹ́ kó dé mọ̀ pé Adéròunmú Adéjùmọ̀kẹ́ Ọ̀rẹ́olúwa níṣe ni ó gbé nǹkan jẹ tó parẹ́ o nítorí pé ó ti ń bá àwọn ìṣòro kan jí lábẹ́lẹ̀ tó ń bá àwọn ìdààmú kan tó ń bá a fínra lábẹ́lẹ̀ ṣùgbọ́n tí kò rí ẹni fọ̀rọ̀ lọ tí kò rí olùrànlọ́wọ́ tó sì ń gba àwọn èèyàn nímọ̀ràn pé kí wọ́n máa jìnnà sáwọn èèyàn pàápàá àwọn tí wọ́n bá rí ìṣòro. ṣá o èyí ni ìtàn díẹ̀ nípa Adéròunmú Adéjùmọ̀kẹ́ Ọ̀rẹ́olúwa ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ni bẹ́ẹ̀ ló jẹ́ pé ilé ìwòsàn gbajúgbọ̀n ilé ìwòsàn ìlú Abẹ́òkúta ní Sacred Heart Hospital tó wà lábẹ́òkúta ni wọ́n ti bí ní nǹkan bí 40 ọdún sẹ́yìn. Ọ̀rẹ́olúwa kàwé níléèwé Bernadette Private School tó wà lágbègbè Ìbàrà ní ìlú Abẹ́òkúta bẹ́ẹ̀ ló tún lọ sí iléèwé Abẹ́òkúta Girls Grammar School tó wà lágbègbè Oníkólóbó ní ìlú Abẹ́òkúta. Lẹ́yìn eléyìí inú lọ sí iléèwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tó wà ní ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé ibẹ̀ ló ti kọ́ ẹ̀kọ́ nípa ìbáraẹnilò ní àgbáyé èèyàn international relations. Lẹ́yìn eléyìí ni Ọ̀rẹ́olúwa máa bẹ̀rẹ̀ fíìmù tó sì jẹ́ pé inú fíìmù Àrùgbá ètí gbajúmọ̀ àgbà òṣèré ni Túndé Kèlání tó ṣe lọ́dún 2008 ìní Adéjùmọ̀kẹ́ Ọ̀rẹ́olúwa ló ti kọ́kọ́ kópa ṣùgbọ́n lọ́dún 2016 ìní òkìkí ẹ̀ máa búyọ nígbà tó kópa Esther nínú fíìmù ọlọ́sọ̀ọ̀sẹ̀ orí tẹlifíṣàn ìyẹn Jennifer Diary tí gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa ní Fúnkẹ́ Akíndélé ṣe. Inú fíìmù Jennifer Diary Fúnkẹ́ Akíndélé ohun gan ni Ọ̀rẹ́olúwa mà ti gbajúmọ̀ tí gbogbo ayé ti mọ̀ tí wọ́n ti mọ̀ nípa ipa Esther tó ń kó tó sì jẹ́ pé òun ló sọ di olókìkí dàsìkò yìí. ní báyìí Ọ̀rẹ́olúwa Adéròunmú Adéjùmọ̀kẹ́ òun náà tó ti wọ kalẹ̀ lọ o tó sì tó ti kún ara àwọn òṣèré tíátà Yorùbá tí wọ́n ti kú lẹ́nu oṣù mẹ́rin tá a ti lò ní ọdún 2024 yìí tó sì jẹ́ pé dàsìkò yìí làwọn ẹbí ará àti ọ̀rẹ́ ni wọ́n sì ń ṣèdárò gbajúmọ̀ òṣèré ọmọ bíbí ìlú Abẹ́òkúta náà.